mo kí gbogbo ojú tó wò mí pátápátá káàkiri gbogbo àgbáńláyé. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. A ní ló ń gbé sọnù bí òṣì bẹmọ láṣẹdùmarè. Gbogbo ọmọ ẹnì kọ̀ọ̀kan wa pátá ni Ọlọ́run ó ṣe wọn lọ́mọ alálùbáríkà, yóò ṣe wọn lọ́mọ àdùnnú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pọ́dọ̀ àwọn ògo wẹrẹ tá wọ́n wà yìí. A ní president ń bẹnu wọn, a ní rep ń bẹnu wọn, a ní governor ń bẹnu wọn. Kọ́lọ́run jẹ́ kí ọmọ ẹnì kọ̀ọ̀kan wa, Kọ́lọ́run jẹ́ kí wọ́n yáre. Ní tá fẹ́ ṣe lónìí kì í ṣe pé bóyá a fẹ́ ṣeré bá a ṣe máa ń ṣe ní gbogbo ìgbà. Ṣùgbọ́n ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìkànnì Ẹ̀yà Yorùbá TV, Ọlọ́run má bá dáadáa wọn jẹ́. Àwọn náà ní pé àwọn fẹ́ràn àwọn ọmọ kéèké tá mọ́ ń bá ṣeré torí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ọmọ kékeré òní yóò padà di àgbàlagbà tó bá di lọ́la. La fi wá sórí fídíò wọn ní àwọn fẹ́ mú ọmọ márùn-ún nínú àwọn ọmọ ògo wẹrẹ táwọn wè láti bá wọn sanwó iléèwé wọn, ìyẹn first term owó iléèwé wọn, fún àwọn fẹ́ bá wọn san. Àwọn fẹ́ mọ kórúkọ wọn, tá bá ti wá kókọ wọn, á wá ra nọ́mbà ẹni tá bá ti wá mú ńlá bá sanwó iléèwé wọn. Ọlọ́run dákun kó mọ̀ bá dáadáa olùdásílẹ̀ Ẹ̀yà Yorùbá TV jẹ́ àtàwọn tá a jẹ́ òṣìṣẹ́ wọn pátápátá àti gbogbo àwọn ọmọ pátápátá. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di. Àdúrà gbolúwa Tóyìn bàbá gboyà lórúkọ mi. Ní báyìí a máa korúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan, iléèwé tí wọ́n lọ, iye tí wọ́n san lówó iléèwé. Àwọn lẹ́yìn náà láyẹ̀sẹ̀ wá ra nọ́mbà láti lè mọ iye tí ẹni tí Ọlọ́run bá ní kí wọ́n mú láti lè sanwó iléèwé rẹ̀. Nǹkan ò ní ṣe wá o, àwa làá máa ṣe nǹkan láṣẹ Èdùmàrè. Ẹ̀yà kí lorúkọ rẹ? Selim kini? Selim Asis. Selim Asis. Class olúwa? 95. Kí ló kọ school yẹn? St. John. Okay. Ó dà pé àdírẹ́sì bí ní ọ̀nàrà. Okay. Ilé lẹ́sàn ló school fees? 10,000. 10,000. So my number mami? Oh ma. Okay. Mo lọ bá. O my number mami ẹ. Wá fi number mami ẹ lẹ̀. Ẹgbẹ́ rẹ̀ wà níbí. 090 29 49 31 05. Yeah. Kí ló kọ? Samit. Samad. Okay. Samad. Islamiyat. Islamiyat. Yes. Kí ló kọ? Adégòkè. Reduce. Adégòkè. Reduce. Class olúwa? SS1. Kí ló kọ sí ẹ? The truth. Okay, the truth. Sáàdì bolúwa? Okay, díòsì. Ilé lẹ́mọ̀ ìsẹ́lẹ̀ ìsìnkú sí 14,000. Má parọ́ o. Nọ́mbà ta ló mọ̀? Àṣẹ ìgbàbọ̀. Ọlọ́ọ̀jà mọ̀. Ẹ̀yà sísí mi. Kí lórúkọ? Ajé wọlé àrẹ. Láti olúwa? SS2. Kí ló kọ́ sí ẹ̀? Community. Okay. Ẹ̀sùn sẹ́yìn, ẹ̀ tó bá ti ṣe ẹ̀sùn sẹ́yìn, ṣé dé bá? Ilé ilẹ̀ máa ń sẹ́lẹ̀ oṣù bíbí. Ẹ̀tẹ́ bá fẹ́ ra wé, ẹ fẹ́ ra ṣe. Bàtàrẹ àwọn ṣẹ̀rẹ̀ nílẹ̀. Bàtàrẹ àdúgbò kọ̀ọ̀ká. Bàtàrẹ àwọn ṣẹ̀rẹ̀ nílẹ̀. Bàtàrẹ àdúgbò kọ̀ọ̀ká.
kí n dọ́mọ kékeré. Kí lorúkọ rẹ? Kí lorúkọ rẹ? Farida kí ni? Ismail Farida. Farida. Kíláàsì wo ló wà? Primary 2. Primary 2. Ẹ̀dìdì kó lẹ́gbẹ̀ẹ́ mi, ẹ̀dìdì. Primary 2 lọ àbí? Kí ló kọ school yẹn? Aliami. Ok, Aliami. Mo ló wà, sáàmù ló pé náà ló wà. Ìdí òsì, ok, ìdí òsì. Yes, ẹ kó wá di kámẹ́rà, ẹ kó wá di kámẹ́rà. Gbọ́dọ̀ wá. Èlé lẹ́ máa ń sanwó school fees yìí. Bẹ́ẹ̀ lè máa ń sanwó 9. Ok, ta ló mọ nọ́mbà mọ́ mi rẹ̀? Ọmọ, ẹ yá pé. Ó dá mi lójú pé yóò kíyà, ọmọ tí kò bá ẹ̀kọ́. Ó dá mi lójú pé yóò kíyà. Iṣẹ́ burúkú ni wọ́n ń ṣe, tí wọ́n bá jáde wọ́n wá tún fọ́lé. Ẹ̀dá kò yé ẹni òbí wa, lẹ́pà lówó kẹ́jọ kẹ́tọ́ wa. Iṣẹ́ burúkú ni wọ́n ń ṣe, tí wọ́n bá jáde wọ́n wá tún fọ́lé. Ẹ̀dá kò yé ẹni òbí wa, lẹ́pà lówó kẹ́jọ kẹ́tọ́ wa. Sọ̀rọ̀ sókè. Kíláàsì lọ. Kí ló kọ sí ẹ̀? Aliamin. A ti korúkọ àwọn ọmọ, a ti korúkọ skul wọn, iye tí wọ́n san lówó school fees. Nísìnyí báyìí tó kù dé pé a ra nọ́mbà láti 1 títí dé 19 ẹni nọ́mbà tá a rà. Ẹni tó bá ti wá mú lára orúkọ yìí òun lè àbá sanwó school fees rẹ̀. Lágbára Ọlọ́run Ẹ̀yà Yorùbá TV yóò máa tẹ̀síwájú ní àwọn ọmọ iná dẹ̀rẹ́ Ọlọ́run sì wọn lọ́mọ lálùbáríkà lágbára Ọlọ́run. Adéwọ̀gbọ́n Olúwa tó ń bàbá gbìyànjú nǹkan ò ní sí wá. Ní báyìí a ti ra nọ́mbà sódà ẹni tán bá ti mú ní àbá sanwó iléèwé rẹ̀ gẹ́gẹ́ bí aláṣẹ àtolùdarí ìkànnì Ẹ̀yà Yorùbá TV gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Wọ́n ní ká ṣe bó bá ṣe yẹ ká ṣe, kó lè rí bó ṣe yẹ kó rí, nǹkan ò ní ṣe wá lágbára Ọlọ́run. Jẹ́ pọ́ ọmọ ẹlẹ́yà wá bá mú nọ́mbà kan. Ẹ sún sẹ́yìn ẹdún báyìí. Kọ́kọ́ bá mọ ẹyọ kan kó tú. Ẹ̀yà kó pe nọ́mbà tó bá rí. 11. 11. Ẹja orúkọ ẹni tó wá sí nọ́mbà 11. Ẹ sẹ́yìn. Nọ́mbà 11 ni Basit Asis. Ta ni Basit Asis? Sọnù. Ta ni Basit Asis? Ó ti lọ ti ẹnu. Ó ti lọ́nu. Ẹ̀yà ọjí sí kámẹ́rà. Ẹ̀yà ọmọ ẹlẹ́yà ẹ̀dà má bọ̀ mẹ́rin ni. Ẹ̀yà sí bẹ́ẹ̀ ẹ̀yà ọ̀sán tí mọ́ kàn sí. Sọ́yìnù. Ẹ̀kọ́ wájú kámẹ́rà. Number 4. Number 4, Nathaniel Ajewole. Tani Nathaniel Ajewole? Wọ́n ní Nathaniel Ajewole. Ẹ kó wá di kámẹ́rà, ẹ kó wá. Yá sọ̀rọ̀ ní wá mú mi. 15.
Number 15, Adetunji John. Eko àti kamera eko. Number 13. 13. Number 13, Ismail Farida. Oku èèyàn kan báyìí. Àti mẹ́rin kan tẹ́lẹ̀ ó ti rìn ẹ̀sùn ẹ̀kọ́ àti kámẹ́rà. 12. Number kí ni? 12. 12 dé wo? 12 yẹn ni Haruna Ridwan. Tani Haruna Ridwan? Emini. So that adúgbò lọ́wọ́ gbogbo ojú tó wà pátápátá ojú yìí ò ní fọ etí yìí ò ní di ní báyìí àti máwọn mẹ́rin àti ẹnìkan ti wà tẹ́lẹ̀ ẹni tá a mú ni Nathaniel Ajewole, ẹlẹ́kejì ni Haruna Ridwan, ẹlẹ́kẹta ni Ismail Farida, ẹlẹ́kẹrin oní Adetunji John. Lágbára Ọlọ́run jẹ́ kí wọ́n yàrá o lágbára Ọlọ́run ẹ̀yin tí wọ́n múnà lónìí tó bá tún di ní ọ̀la ó lè ṣe kó mú yín ìka ò ní ṣe wá o àdúrà gbólúwa tó ń bàbá gbé àlùkò mílẹ̀ kan sí.